Tinubu àti Àtíkù mà ti sọ̀rọ̀ sókè báyìí ìyẹn lórí ìkọlù Benue bí àjọ NEMA bí wọ́n ṣe ní ẹ̀mí èèyàn tó lé ní 100 ọmọ ló mà ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ báyìí. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mà ní ó ti bá àwọn èèyàn ìpínlẹ̀ Benue kẹ́dùn lẹ́yìn ìkọlù àwọn afurasí darandaran tó mà mú ẹ̀mí èèyàn tó lé ní 100 tó mà mú lọ ní abúlé Yelewata tó wà ní ìjọba ìbílẹ̀ Guma. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Báyọ̀ Ọ̀nánúgà tó mà fi léde, Tinubu mà ké sí àwọn adarí iléeṣẹ́ ọmọ ogun láti wá ojútùú sí ìṣekúpani tó mà ń wáyé lemọ́lemọ́ o ní ìpínlẹ̀ Benue. Ọ̀nánúgà mà sọ wípé lẹ́yìn àṣẹ Tinubu àwọn ọ̀gá àgbà níléeṣẹ́ ológun Nàìjíríà wọ́n mà ti tẹkọ̀ létí lọ sí ìpínlẹ̀ ọ̀hún. Tinubu mà kìlọ̀ fún àwọn adarí òṣèlú àti orí adé ní agbègbè náà kí wọ́n ṣọ́ra fún irúfẹ́ ọ̀rọ̀ tí yóò máa ti ẹnu wọn jáde èyí tó lè túnbọ̀ fẹ́ ọ̀rọ̀ náà lójú kẹ̀kẹ́ o. Ó ní ìròyìn ìkọlù tuntun tó mà tó wáyé ní Benue ó mà bà ó nínú jẹ́ púpọ̀. A kò gbọ́dọ̀ fààyè gba irú ìṣẹ̀lẹ̀ báyìí láti tẹ̀síwájú o lọ́jọ́ iwájú. Ó mà ti tó gẹ̀ ìlórin tí Tinubu kọ jáde o. Mo ti ké sí àwọn adarí ológun láti fi sìnkú òfin mú àwọn tó wà nídìí ìkọlù yìí àti gbogbo igun tó lọ́wọ́ nínú rẹ̀ kí wọ́n sì jẹ́jọ́ o. Àsìkò ti tó báyìí fún gómìnà Alia láti ṣe bí adarí rere láti pe gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti jíròrò lórí bí wọ́n ṣe lè parí aáwọ̀ tó máa ń wáyé níbẹ̀ kí àlàáfíà kó lè jọba ní ìpínlẹ̀ Benue. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ààrẹ mà ti júwe ìkọlù ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀san ìkọlù tó mà wáyé tẹ́lẹ̀ o. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní Nàìjíríà ìyẹn NEMA ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó mà lé ní 100 èèyàn tí àwọn agbébọn mà ṣekú pa ní ìpínlẹ̀ Benue. NEMA mọ̀ ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde o ní ojú òpó X rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn tó lọ síbẹ̀ bí ajàfẹ́tọ̀ọ́mọnìyàn Ferry Darkman ó ní àwọn tó kú wọ́n mà lé ní 200 o. Nínú ọ̀rọ̀ NEMA ó ní a kò tí ì lè sọ ní pàtó iye èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ látàrí ètò ààbò tó mẹ́hẹ ní agbègbè náà àti pé bó ṣe ṣòro láti dé ibi tíṣẹ̀lẹ̀ náà ti wáyé o. Àmọ́ àwọn ìwádìí tí a ti kọ́kọ́ ṣe ó mà fi hàn pé àwọn tó kú wọ́n mà lé ní 100 ṣùgbọ́n a máa mọ̀ sí bí a ṣe ń tẹ̀síwájú nínú ìdóòlà tí a máa ń ṣe lọ́wọ́ o. Ọ̀pọ̀ èèyàn ló farapa. A gbé àwọn 54 a máa gbé wọn lọ sí ilé ìwòsàn àmọ́ ó mà ṣe ni láàánú o wípé 20 èèyàn nínú wọn ó mà ló mà padà kú. Ó lé ní 3,000 èèyàn tí ọmọdé àtàwọn obìnrin wà nínú wọn o tó ti pàdánù ilé wọn. Gbogbo wọn pátá báyìí ó mà ló mà nílò oúnjẹ kódà oògùn àtàṣọ àtàwọn nǹkan míì ni wọ́n nílò báyìí. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar ó ti ké síjọba àpapọ̀ láti gbé ìwádìí dìde o lórí ìṣẹ̀lẹ̀ náà kó sì rí dájú pé irú rẹ̀ rèé kò mà ṣẹlẹ̀ mọ́. Àtíkù sọ wípé ìkọlù náà rèé ó mà bà ó nínú jẹ́ kì í sì ṣe ìkọlù abúlé kan o. Ó ní àmọ́ ó jẹ́ èyí tí ìjọba àpapọ̀ gbọ́dọ̀ fi ọwọ́ pàtàkì mú. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìjọba gbọ́dọ̀ ṣèwádìí gbogbo àwọn tó lọ́wọ́ o nínú rẹ̀ kí wọ́n sì fi mú báyìí kí wọ́n fi kàtà òfin o. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ ọ̀hún ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìjọba àpapọ̀ ó gbọ́dọ̀ pèsè ààbò tó péye fún àwọn èèyàn ìpínlẹ̀ Benue kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kó má bàa wáyé mọ́ o. Ẹ̀wẹ̀ àjọ Amnesty International ó ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà. Àjọ ọ̀hún ó tún wá ké sí ìjọba Nàìjíríà láti sa ipá rẹ̀ láti rí dájú pé irú ìṣẹ̀lẹ̀ báyìí kò tún wáyé mọ́ o. Kọ́lọ́ ọba Elédùmarè kó bá a dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ látàárọ̀ ọlọ́ọ̀bá rèé yóò dé gbìyànjú èmi àti yín ládé o.